Yàrá ọ̀bọ̀ tí kò dáa ẹni tó bá jẹ́ akọni ọkùnrin tó ń struggle fún family kò ní fẹ́ kóun kú tí kú bá dé. Àìsàn tí ò gbóògùn Olúwa má fi ṣe wá. Má jẹ́ arógun àárẹ̀ rárá. Jẹ́ a máa wà lálàáfíà torí kokoko lára ọ̀tá le. Kokoko làábògùn. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ẹ káàbọ̀ sórí ètò yìí níbi tá ti máa sọ̀rọ̀ nípa ìlera wa. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí òṣèrékùnrin tó jẹ́ gbajúgbajà ní Don Richard nígbà tó ń tẹnu bọ̀rọ̀ níwájú Bíọ́lá Adébáyọ̀. Àánú ṣe ni ara mi bù máa ṣọ. Mo ní ìyá àbèjì ó mú mọ́tò mi ó di mo ṣẹ̀dá ní 1.5. Wọ́n ta mọ́tò yìí. Instantly. Mọ́tò yìí 1.5. Irú mọ́tò wo ni mọ́tò yìí? Mọ́zù rú tiẹ̀ yẹn. Tí mo lò ń gbà yẹn. Ẹ mú ṣe kò pẹ́ tí mo rà ń gbà yẹn. Wọ́n wá tà ní 1.5 million. Nígbà Bíọ́lá. Ìyá ẹ̀ wo lẹ ń sọ yìí? Ìyá wo mo sọ yìí? That was that's April. That's May. Báwo a lọ sí ìtòrí àkè May ni. Yes. Instantly ló kó wá fún mi. Lọ́wọ́ tà ní 1.5 million. Yes. Ìyẹn jẹ́ kó máa yé wa pé bá a bá wà ní àlàáfíà àmọ́ oore tí Olódùmarè ṣe fún wa. Ó ta ilé, ó ta mọ́tò ẹ̀ lówó pọ́ọ́kú nítorí kó lè wà láàyè. Ìdí nìyẹn tó fi jẹ́ pé bàbá Aládò wà lórí ètò yìí lónìí láti tún là wá lọ́yẹ̀ sí àwọn tá a lè ṣe káìsàn tó dé, káìsàn má bàa ráàyè lágọ̀ọ́ ara wa. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé olóòtú ẹ kúlé o. Ṣé àlàáfíà ni? Àlàáfíà ó máa bá wa gbé o. A ò ní ṣàárẹ̀ o. Kí àwa fúnra wa náà ká kóra wa níjàánu. Ká pọnmílẹ̀ dòǹgbẹ. Ìjọba tó bá pọnmílẹ̀ dòǹgbẹ kò ní rárùn omi nígbà tó bá di ìgbà ẹ̀rùn. Ẹ bá ń kí gbogbo àwọn èèyàn ẹ dákọ yín lẹ́kùnrẹ́rẹ́. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa, ẹ̀yin oníbàárà wa, ẹ̀yin tí ẹ ń gbọ́ ètò wa, ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ Yorùbá Gidi. Mo kí gbogbo wa pátá. Àdúrà wa ó gbà o. A ò ní ràárẹ̀ o. Ká náà múra ká má jẹ́ kí àárẹ̀ ó ṣe wá o. Àdúrà wa ó gbà o. Ẹ jẹ́ n kọ́kọ́ gbóríyìn fún yín fún iṣẹ́ takuntakun tẹ́ ẹ̀ ṣe pẹ̀lú iṣẹ́ ìwádìí ojoojúmọ́ nípa ewé àtegbò tá a lè lò láti fi yanjú ìṣòro ẹ̀dá. Ẹ ṣé gan ni. Ọ̀rọ̀ ló délẹ̀ yìí, ẹ̀yin náà ti láǹfààní àti gbọ́ nípa ọ̀rọ̀ Don Richard ẹ̀ sì ti wo fídíò náà. Ẹ̀kọ́ pọ̀ tá a kọ́ nínú àwọn àlàyé ọ̀rọ̀ tó ṣe nínú fídíò ọ̀hún. Ẹ wá já wò ó nígbà tẹ́yin náà gbọ́. Ó dẹ̀ ṣàlàyé nǹkan kan. Ó ní àrùn tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báyìí inú ló wà. Kí ni ìwòye yín àti ìrìnsẹ̀? Ẹ ṣé olóòtú. Ṣé rí ayé tá a wà yìí? Àfi ká múra gidi gan. Oníkálukú ló ní àìsàn tiẹ̀ ìkan sí kejì tó ń gbé káàkiri. Ṣùgbọ́n tí ẹ bá yẹ gbìyànjú kó ṣọ́ra, kó múra sára, pẹ̀lú gbọ́dọ̀ lọ́wọ́ bá ó ń tọ̀ wọ́n á yè bọ́ níbi pé à ń kó àìsàn. Ẹ wo tí Don Richard sọ, ó lóun gan ò tiẹ̀ mú gbórí, òun sìgárì. Mi mú gbọ́ bí mo ṣe gbé Bàrígà tó àmì fighter ẹlẹ́ṣẹ̀ ni mi 100 Bàrígà máa ń jẹ́ṣẹ̀ gan. And òfin bẹ̀yẹn ojú pé èèyàn gbọ́dọ̀ mú sìgá àbí mu ọtí, a good boxer kò gbọ́dọ̀ súnmọ́ because tí liver ẹ̀dọ̀ ẹ bá ti ń weak punching power ẹ máa reduce. Báwo ló ń ṣe wá rí àìsàn kidney? Ibi tí mo fẹ́ kí á sọ̀rọ̀ lórí nìyẹn pé báwo ni ó ṣe jẹ́, báwo ló ṣe fà á. Ṣé rí gbogbo àìsàn tó máa ń sábà ṣèyàn, àìsàn tó bá tọ́ ẹ pé wà ní ìdílé èèyàn tó ń ṣe òbí èèyàn ẹni tó bí èèyàn ó ṣeé ṣe kó ṣèyàn tó ń pè ní hereditary. Ìyẹn jẹ́ àkọ́kọ́. Then àwọn lifestyle kan wà tí èèyàn láti ṣọ́ra fún. Òun náà ni pé nǹkan tó lè trigger hypertension, because hypertension tó bá ti high jù lára ó lè fa kidney. Kò nídìí pé èèyàn mu sìgá àbí ò mu sìgá òun, kò nídìí pé èèyàn mutí àbí ò mutí. Ọtí lè fà á, sìgá lè fà á, igbó náà lè fà á. Gbogbo àwọn drug tó le ó lè fà á kó affect kidney. Ṣùgbọ́n tí BP bá tó high jù ó lè fà kéèyàn ní kidney problem. Ok, àwa wá pé kí ló ń fa kidney, kí ló ń fa hypertension fún ara rẹ̀? Ibi tó ń fa hypertension náà ni pé ìgbé lọ́kàn, ẹlòmíì ò ní sùn,
ẹlòmíì yóò máa ṣe bí ń ṣe lé ló ń ṣe lé ló ń ṣe lé ètò ìkó rẹ́sì kó sinmi yẹn kí àwọn cells ara ẹ̀ kó tó ti lò lọ́sàn-án kó sinmi kó tún padà tó ń gbéra wọn padà kò ní ráyè ṣe so eléyìí ó ti lóra púpọ̀ ìlóra púpọ̀ yìí kò ní jẹ́ kó lè sùn tí wàá dẹ̀ lè sùn BP lè high tó wàá ti lè high ó parí ó lè máa affect kidney nítorí pé ẹ̀jẹ̀ tó ń pump lọ́bẹ̀ ó ṣeéṣe kó pọ̀ jù ó dẹ̀ ṣeéṣe kó má tó òun dẹ̀ rí kidney tẹ́ ń wò yẹn òun ló wà níbi ẹ̀yìn ọ̀bá yìí tó yẹ pé ó dàbí ẹ̀wà bó ṣe wà níbẹ̀ yẹn omi inú ẹ̀ ò gbọ́dọ̀ gbẹ omi láti máa rọ̀nà nínú ẹ̀ ẹ wò part wo la lè fi wé nínú engine òun náà ni pé bí engine ṣe wà yẹn o kí engine bóyá ń ṣiṣẹ́ ó ní omi tó ń rọ̀ nínú ẹ̀ kí wọ́n á ní kó omi wá dry radiator yìí ló ń pump omi wá sínú engine tó ń jáde water pump ń pump jáde tó bá ti di pé omi yẹn ò lọ engine yẹn lè knock tó jẹ́ àkọ́kọ́ ká máa sinmi ká dẹ̀ máa kóra níjànú then tó lè fa kidney tí bíbí wá high then kí jọ́ni bíbí tó wá high yẹn fún ara ẹ̀ kí la kò lè fà ara ẹ̀ ní kí o máa sùn ara ẹ̀ ní kí ọjọ́ tó pé kò kí ń ṣe exercise because tí ẹ máa jókòó síbi kan á padà sanra tí ẹ máa ti wá sanra yẹn iṣẹ́ tí àti wọn máa ṣe iṣẹ́ yẹn á pọ̀ jù fún tó bá ti wá pọ̀ jù fún onítọ̀hún á padà ní high blood pressure ó dẹ̀ lè lead sí kidney problem anybody kò wá jọmọ kékeré àgbàlagbà tí BP ẹ̀ bá ti ń wọ 190 200 ní gbogbo ìgbà tó ń wò tó yẹ pé kò gbé ṣubú ọdún kó jọmọ kékeré ṣe ti ń sìn kó ṣọ́ra kó lè ti control ẹ̀ kó bá fẹ́ kidney ẹ̀ yàtọ̀ sí yẹn àwọn infection kan wà tó bá wọ ojú nǹkan ọmọkùnrin á lọ because kidney àti bladder nǹkan ọmọkùnrin gbogbo ẹ̀ ló connect papọ̀ prostate ló connect papọ̀ tó bá lọ síbẹ̀ á fa kidney infection so kidney infection yìí ó lè fà kéèyàn ó ní kidney problem. irú àwọn àìsàn ìbálòpọ̀ wo ló lè yọrí sí kidney problem? ara ẹ̀ ní pé kéèyàn ó ní kó máa tọ oyún kó ní gonorrhea ara ẹ̀ ní kéèyàn ní syphilis èsì ara ẹ̀ ní kéèyàn máa tọ ẹ̀jẹ̀ then ara ẹ̀ ní àwọn tí wọ́n lọ wẹ̀ nínú odò tó máa ń kó sínú nǹkan ọmọkùnrin táwọn àgbàlagbà máa ń pè ní àtọ̀sí ajá tó gbé yàrá kan máa tọ̀ ìtọ̀ á máa tá tó wá lẹ̀ tó wá fọ́ọ̀sì àárẹ̀jẹ̀ díẹ̀díẹ̀ nínú ẹ̀ eléyìí ó lè fa kidney problem. Then another one náà ni kidney stone tó ti ń sìn kidney stone náà lè fà á tó wáyé pé ó ń wà lára ó ń dàyàn láàmú púpọ̀ ó lè fà á kí ọ̀ ní àìsàn kidney bẹ́ẹ̀ ni diabetes so gbogbo àwọn àìsàn tá a dárúkọ yẹn gbáǹkọ́gbé àìsàn ni àtọ̀ sí pé ẹ̀tì ẹ̀kọ́ bó ti ẹ̀ mutí tó wá ti bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ kí ọ̀ bẹ̀rẹ̀ sí máa tọ́jú ara rẹ̀ bọ̀ kí ọ̀ wá kóra rẹ̀ níjàánu ok a ti sọ pé n tó lè fa blood pressure then n tó lè fa diabetes fúnra yẹn kọ́ gbogbo àwọn oúnjẹ tá à ń jẹ ń sìn problem ni gbogbo oúnjẹ tá à ń jẹ chemical ni gbogbo ẹ̀ tí ẹ má lè gbìyànjú kó go natural òun la ṣe ń preach natural care natural medicine tí òun ló jẹ́ káwọn àgbàlagbà kọ́ ìmọ̀ wọn máa gùn ẹ máa wo àwọn ẹdìyẹ míì tó kó tó pé oṣù kan ó ti tóbi ó ti bẹ̀rẹ̀ sí ní jẹ kí ló ṣẹlẹ̀ ní pé ẹrẹ́dìyẹ yẹn fúnra rẹ̀ kò sí antibody tó strong lára ẹ̀ ẹdìyẹ tó bá ń wọ oṣù mẹ́jọ ọdún kan òun fúnra ti develop antibody lára immune system ti strong tí ẹ bá jẹ olè náà máa ní immune system lára ṣùgbọ́n ẹdìyẹ tó pé gbogbo ara ẹ̀ antibiotics gbé dúró àwọn abẹ́rẹ́ oríṣiríṣi ló wà lára ẹ̀ tí ẹ bá ti lè jẹ́ báyìí ó ń bọ̀ nínú ara bìkọ́ chemical ni ṣé àmì tẹ́sí gbogbo eléyìí ó ń ṣàkóbá fún wa tá à ń sọ fáwọn èèyàn ní gbogbo ìgbà fáwọn èèyàn nímọ̀ràn gbogbo ìgbà pé ká ṣọ́ra fún àwọn oúnjẹ ìgbàlódé àwọn junk food èsì ẹ̀sìn ìbára tí wọ́n á ṣe bẹ̀ẹ̀ míì ìyàtọ̀wọ́dá bẹ́ẹ̀ ni maggi náà máa kó sínú ẹ̀ àwọn oyún seasoning náà máa kó sínú ẹ̀ tó pé natural seasoning ló dá ẹ wò ó ewé kan wà tó pé ewé basil leaf èsì ẹ̀sìn ewé efirin ó ṣe é ṣe bẹ̀ tó máa fún ní taste tó dáa scent leaf bẹ́ẹ̀ ni èsì scent leaf tó máa fún ní curry leaf náà wà tó máa fún ewé curry leaf tó pé òun curry gangan bẹ́ẹ̀ ni èyí tó wọ́n ń tà náà tó ní curry yẹn wọ́n lọ ṣe chemical component ẹ̀ náà fi papọ̀ tó ń ṣe chemical ni tó ń sìn àwọn tó jẹ́ organic one ó wà tá lè fi ṣe bẹ̀ tábà bẹ̀rẹ̀ sí gbogbo eléyìí àwọn àìsàn burúkú ò ní ṣe wá ẹ máa imagine ẹni tó jẹ́ ọmọ kékeré wọ́n ní BP high ọmọ kékeré ó ní diabetes tó ń sìn so nípa eléyìí Don Richard Ọlọ́run kó jọ kó bá fún ní àlàáfíà gbogbo ohun tó bá ti ṣẹlẹ̀ àwa náà fi ń kọ́gbọ́n fúnra ni tó ń sìn òun náà fúnra rẹ̀ ó mọ ibi tí òun kù sí nítorí pé kí ni wàhálà tó bá ti bá ẹni tó bá ní àárẹ̀
kò ṣe kéré gbogbo mọ́tò rẹ̀ sọ ó tà ní gbàǹjo ó tà tọ̀ wọ́n tà ní gbàǹjo síbẹ̀síbẹ̀ náà kò tí ì kan tó ń ṣe yẹn kí ló wá jẹ́ ni pé káwa wá ṣọ́ra ká pọn mílẹ̀ dòǹgbẹ ni ìṣọ́ra yìí látọ̀ fún èèyàn níbi jíjẹ níbi mímu níbi lílòsí oorun Ọlọ́run ṣe oorun ní ìsinmi ni títí yẹn sìn Ọlọ́run ṣe oorun ó ṣe fún wa ní ìsinmi ni àtúntò yẹ kí o sùn dáadáa bí wọ́n tẹ̀ pé 8 hours tó wáyé pé 6 hours náà ló fi sùn tó bá di ọ̀sán fi 2 hours kún lọ́sàn kò ní siesta tó gbélé ajé kéèyàn ní àlàáfíà kéèyàn gbìyànjú kó máa mú mi dáadáa because mo ń sọ nípa pé kidney yẹn wípé omi àṣẹjẹ náà ló rọ̀ nínú ẹ̀ tó tí ì bá mú mi dáadáa á máa ìtọ̀ á máa tọ̀ jáde gbogbo ọmọ tó yẹ kó dúró sínú kidney yẹn tó yẹ dọ̀tí àbí infection ni á tọ̀ kúrò bí ọba ṣe mú mi dáadáa sílẹ̀ yóò ṣe máa tọ̀ sí bẹ́ẹ̀ ni tó wá ti wá tọ̀tọ̀ yẹn ẹ rí pé ìtọ̀ tó pọ́n á bẹ̀ sí máa funfun púpọ̀ ẹlòmíì tó ní pé ìtọ̀ ń pọ́n ní tó ṣe ní pé kò mú mi dáadáa ni kò jẹ èso so nípa báyìí n tí à ń pèsè ní iléeṣẹ́ Holy Peace Herbal Research Center so nídìí èyí a ṣe ewé oríṣiríṣi tá a kọ́ àwọn èèyàn wípé ewé eléyìí ẹ máa lò a ti ṣe program lórí ẹ̀ nípa ọ̀rọ̀ kidney yìí wípé ewé báyìí kí wọ́n máa lò àti n tí ẹ máa ṣọ́ra fún a ṣe oògùn jáde tá a pè ní organic organ tó máa ń prevent kidney because prevention is better than cure tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní lò ó á jẹ́ kí o máa tọ̀ dáadáa á jẹ́ kí kidney tó bá ní infection èèyàn á tọ̀ dànù á pa gbòòrò ẹ̀ so èèyàn á lè lálàáfíà. ẹnìkan sọ pé organic organ yìí yẹn pé bí nǹkan bá ń jáyàn lára jẹ tára ó máa yún yàn kéèyàn ń họ́ báyìí tó fẹ́ máa dégbò wípé organic organ ṣe organic organ ṣe bẹ́ẹ̀ ni organic organ ni iṣẹ́ tó ń ṣe pọ̀ kí tó kù ní ọ́fíìsì lẹ́nu ẹnìkan wá dúpẹ́ nítorí ẹ̀ náà kí ló ń ṣe ẹni ẹni pé ó kọ́ ni pé òun máa ń tọ̀ ìtọ̀ máa ń jó òun ó ní òun ti gba abẹ́rẹ́ gidi ó ti lọ káàkiri nínú stand àwọn abẹ́rẹ́ ló wá ó lóun ti lọ káàkiri ìgbà tó wá níbi jẹ́ mo ní 5 days mo fún ẹ ètò ìṣiṣẹ́ wọ̀nyẹn ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tó wáyé tè kọ́ọ̀bù ẹ̀ ń sì wá wá òkè ó dẹ̀ lo organic organ yẹn láàárín ọjọ́ 3 léènì ló wá dúpẹ́ lórí ẹ̀ ṣòṣèṣe tí ẹ bá ń tọ̀ títọ̀ bá ti ń ta tí a bá ń tọ̀ tó yẹ pé bí a pé ìtọ̀ ń jó nǹkan tí ń bọ̀ fún kidney nìyẹn so kí àwọn lo organic organ ó máa clear infection yẹn kúrò ṣàmùsẹ̀sìn tí ẹ rí gbogbo ara wa Ọlọ́run ń ṣọ́ wa ni àìsàn pọ̀ lára everybody ṣùgbọ́n immune system tó strong òun ló ń parẹ́ ṣàmùsẹ̀sìn òun ló ń dè bẹ́ẹ̀. fọ́pọ̀ àwọn èèyàn tó bá fẹ́ mọ̀ púpọ̀ sí nípa àwọn rẹ́mẹ́dì àwọn ewé àtegbò tá a lè lò fún ìtọ́jú kíndìnrín kàn lọ wo àwọn fídíò yìí tá a ti ṣe ṣáájú ẹ já sọ̀rọ̀ nípa àwọn ìwádìí tẹ́ ẹ ti ṣe nípa ọ̀rọ̀ kánsà lọ́wọ́ yìí ó lágbára púpọ̀. ó lágbára púpọ̀ àwọn research center fún àwọn UK research center wọ́n wà ní UK wọ́n wà ní Wales so àwọn náà ń ṣe research lórí ẹ̀ àdẹ̀dẹ̀ ṣe àwọn nǹkan kan tá a fẹ́ send sáwọn náà through school yẹn ló support wa náà. school tó wà lamẹ́ríkà yẹn ló support wa ṣe rí ewé àtegbò ẹbọ ti gbà láyé pé ọ̀nà tá a lè gbà rí ẹ wo chemotherapy tó ń ṣe yẹn mo sọ ní bí last week náà program tá a ṣe wípé àwọn oògùn àwọn nǹkan tá a ti ṣe research ewé tá a ti rí wípé ilé ìwà òkè fún ó ti lé ní 10 láti fi cure cancer láti lè cure cancer láti lè prevent láti lè fi cure ẹ àti láti fi prevent ẹ ẹ pé ní last week sọ̀rọ̀ yẹn mo sọ bíi 4 then lónìí mo mú 3 wá ṣe mo mú oríṣi 3 wá ewé 3 nínú àwọn tá a ti ṣe research yẹn tí yóò fi dáàbò rẹ̀ kúrò lọ́wọ́ àìsàn jẹjẹrẹ cancer bẹ́ẹ̀ ni àìsàn jẹjẹrẹ àti láti lè fi cure ẹ tó bá ń ṣe yàn àwọn ewé ẹ̀ lápapọ̀ la fi ṣe àwọn oògùn tá à ń fẹ́ ṣe tá à ń ṣe jáde lọ́wọ́lọ́wọ́ ṣe rí báwo la get ilé because section 3 ló wà mo kàn mo kọ́ fún wọn pé okay chemo táwọn òyìnbó ti ẹ̀ ṣe yẹn kí ló wà nù ẹ̀ sáré sí kọ́ tó ṣe yẹn then mo tó wá sáré pé okay chemo yẹn fúnra rẹ̀ iṣẹ́ báwo ló ṣe ń ṣe lára sí àwọn cells tó wà lára wa ọ̀nà 3 ló pín sí a ní G1 G0 and G2 ṣe rí àwọn tó wà ní G1 yẹn àwọn yẹn tí wọ́n bá wà lára èèyàn wọ́n lè kú gbà míì wọ́n tún jí padà fún ara wọn. àwọn tó wà ní G2 àwọn yẹn fún ara wọn yẹn wọn ò ní kú wọ́n tún máa divide àwọn fúnra wọn máa pín àwọn tó wà ní G0 yẹn tó wà ti bẹ̀rẹ̀ sí í ṣe èèyàn wọn á kú pátá. so ẹ wá wò pé èwo wá ní cancer yìí wá ń jẹ nínú ẹ̀ G1 àti G2 ni. ṣé G1 G2 yẹn tó bá ti handle ẹ̀
á bẹ̀rẹ̀ sí máa parẹ́ mọ́yàn lára á bẹ̀rẹ̀ sí máa parẹ́ mọ́yàn lára á wá gba àyè ibi tó ń wà so ló fi jẹ́ pé á jẹ gbogbo ara tí ẹ bá ní ibi tó gbé ó kàn ní ara báyìí sí ibi á wá lè kò ní sí ẹ̀jẹ̀ ń bẹ̀ mọ́ á wá kú ẹ̀rí wọn tó bá ní kánsà ọyàn tó bá kọ́ yá kọ́ máa ṣọyún á máa ṣẹ̀jẹ̀ tó bá yá ibẹ̀ á wá lè á dàbí ọ̀gán tó ti bu àwa rí bẹ́ẹ̀ débi pé èèyàn lè kán kúrò lára ẹran ara wá dàbí kéèkì tó pé lè fọwọ́ kán so nǹkan tó jẹ́ sẹ́ẹ̀ tó ń jẹ́ aṣẹ̀mí ń bẹ̀ ó ti pa ok kí wàá ní kẹ́mù wá ṣe nǹkan tí kẹ́mù wá ṣe ni pé àwọn cells yẹn á máa make sure pé ó ń pa àwọn kinní yẹn nínú ẹ̀ bó ṣe wá ń pa nìyẹn àwọn kinní yẹn tó jẹ́ jíwọn àyẹ̀wò wọn breaks méjì wọ́n ń fọ́ọ̀mù míì bó ṣe wá ń pa ètò tí ò da yẹn ó wá tó ń pa ètò da lára nítorí wọn fi ní side effect tó lé nìyẹn ìyẹn irú cell tó yẹ pé tó ń jẹ́ kí gland tó ń jẹ́ kí ó ń wù lára á kọ́ pa ẹ̀fọn rẹ̀ ìwọ̀n ò ní wù lára ó ń tọ̀ rárá mọ́ ṣàmì tí ì sìn then àwọn system ara míì tó yẹ pé jẹ́ tóbi fi ń jóbi ọrin tó ti ń sìn á pa yẹn náà hormones yẹn tó tiẹ̀ so àwọn òkè tó bá rí bẹ́ẹ̀ ṣé kò sí ewé tó contain kíní yẹn ni ewé yẹn dáwọ́ pé àwa wá ewé tó contain àwọn chemical tó wà nínú tọ́lù fún kẹ́mù yẹn káwá wá ewé yẹn jáde ààrẹ la fi mú ewé mẹ́ta jáde. àkọ́ òun ni cannabis sativa yẹn òun ni ewé igbó. tó tún pèlè ewé ọ̀la. igbó táwọn èèyàn máa ń fà. tó ń fà yẹn bẹ́ẹ̀ ni inú ewé yẹn ó ní ingredient jẹ́ pé ó lè pa any cell lára títí sìn débi pé ó tún lọ sí psycho activities wà ní ẹ̀ débi tó wá lọ sí brain á pa cell brain yẹn náà á tún ṣe débi pé tó bá tún ṣe yẹn ẹni yẹn lè máa ṣe nǹkan míì kó bá mọ̀ pé òun ń ṣe nǹkan míì títí sìn ó ní psycho activity èkó lè jẹ́ kí èèyàn máa ṣe nǹkan míì so inú ewé igbó lè ṣe bẹ́ẹ̀ òkè tó bá rí ẹ̀ bó ṣe bẹ́ẹ̀ yẹn cell tó wá nágbára tó wà nínú ẹ̀ yẹn ó lè pa cell cancer títí sìn so ewé tobacco leaf ewé tábà lélẹ̀ tàbí ní tobacco leaf yìí ó ní èso ẹ̀ lélẹ̀ tí èèyàn bá lè gbìyànjú ẹ rí pé àwọn ìyá wa láyé àtijọ́ wọn máa lá tábà tó bá wà ní lá tábà ẹ máa ń fín tábà àwọn kan máa wà tó máa fi sórí àwọn lásán ni wọn kò fi sórí àwọn lásán ni tó ti sórí àwọn lásán yẹn ẹ rí pé wọn ò ní ṣọ́ra ó máa gbé ara wọn wọ́n máa ní 100 wọ́n wọ 150 nígbà náà àwọn ìyá tó bí ìyá ti wá ó fẹ́ wọ 200 kó tó kú. ṣé ewé rẹ̀ gbígbẹ àbí èso ẹ̀ ni wọ́n máa ń fi sá wọn. ní ọ̀rọ̀ ẹ̀kọ́ náà fi sá wọn kò ṣe ewé báyìí náà ṣe ọtí láti lọ ewé yìí tó lọ pẹ̀lú èso yìí tó ti ń sìn wọ́n á fi omi ọsàn ẹ̀wẹ́ sí i tó bá ti wá lọ awalẹ̀ àwọn á ti lọ kúnà dáadáa wọ́n á fi ọsàn ẹ̀wẹ́ díẹ̀ sí i tó ṣe wọn máa mú sórí ahọ́n. ìtọ́rọ̀ máa ń dùn wọn láwọn. wọ́n á fi sórí ahọ́n wọ́n máa ṣe bẹ́ẹ̀ sórí mo tó ń ṣe ní pé gbogbo tó máa jẹ́ kí àjòjì kó tó máa pa sẹ́ẹ̀lì ara èèyàn àbí ọ̀rá tó pọ̀ jù àbí nítorí kí wọ́n kàn sàn alábàádì mostly inflammation kí wọ́n kàn máa dédé wú kó máa sanra àìsàn ara ni ẹlòmíràn kọ́ pé ó ti ń yọ ọkùn ó ti ń tóbi wàhálà ni ṣàmì tí ń sìn olówó ni púpọ̀ ẹlòmíràn tó pé nítorí kó sanra jù ni ẹ̀mí ò ṣe gùn púpọ̀ so wọ́n máa ń lo àwọn oògùn yìí fi ṣe so a ṣiṣẹ́ lórí ẹ̀ àwa rí pé ó ní tí ó lè inhibit cancer cells ṣàmì tí ń sìn tó lè jẹ́ kí ó gbèmí tí ò ní jẹ́ kóun fúnra ò lágbára á gbèmí mọ́ra títí ń sìn ok sìn apagbára fi bò mọ́lẹ̀ títí ń sìn tó ń fa cancer yẹn gangan á jẹ́ kó bọ̀ kó mọ́lẹ̀ ṣàmì tí ń sìn so lẹ́yìn ìgbà yẹn a tó wá lọ síbi neem leaf lè tó ń pè ní dóngóyárò lélẹ́yìí bẹ́ẹ̀ ni o ní neem ó lè pè neem ewé dóngóyárò nìyẹn ṣé dóngóyárò yìí òun kọ́ la máa lò èso ìdùn kọ́ la fẹ́ lò èso dóngó èso dóngóyárò ṣé pé ṣé èso dóngóyárò yìí wọ́n fi ń ṣe ẹni tó fi ń pa kòkòrò because oil wà nù ẹ̀ wọ́n máa ń extract wọ́n pè ní neem oil wọ́n máa ń extract kúrò nínú oil yìí so tó wáyé pé neem oil yìí nínú síìdì yìí síìdì bó ṣe wá yìí àwa rí níbi pé ok kí ni kẹ́míà tó ní débi wípé tí kòkòrò ibi tó fi sí báyìí kòkòrò tó bá wà níbẹ̀ á kú èyí tó wà kọjá níbẹ̀ níbi ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún ó sì máa kú neem oil yìí
so àwa extract ẹ̀ bẹ́ẹ̀ yẹn a gbé lọ sí lab mo fi analysis àwọn analysis kan wọ̀nyí analysis yẹn ó yà bá a wò eléyìí báwo ni ó ṣe rí so àwa padà rí pé òun fúnra rẹ̀ nǹkan tó wá jẹ́ growth sí bíi pé èèyàn bá wọ́n pé nígbà kan mo sọ nípa pé tí ẹ bá ní egbò ta pè ní maggot therapy yẹn ni pé tí ẹ bá ní egbò tí egbò yẹn bá jẹ́ egbò àdáàjì náà tá bá kó ìdín a máa kó ìdín a máa kó sórí egbò yẹn a máa bandage ẹ̀ èèyàn máa change ìdín yẹn lójoojúmọ́ egbò yẹn máa jiná. ìdín tí yẹn bá fi sí lónìí kọ́lé yẹn ó fi sí ẹ̀yìn kúrò ó lè yọjú níjà mẹ́ta àkókòrò àtúkò mi sí ní ìdín yẹn egbò yẹn máa jiná so àwa lóru level yẹn àfi research yẹn náà wọn la fi lò fún chemical àwa rí pé tí òye bá ti ní cancer lára tó bá lo oil yẹn tó bá ṣe gbé ẹ̀tọ́ pé níta àmì ìṣẹ̀mọ́ tí a bá lò á pa orú ẹ̀ lára ọ̀tọ̀ àpàwọ̀ cancer àtẹ̀sí ẹ̀ lórí ẹni tó yẹ pé ó ní cancer ọyàn ṣàmì tí ń sìn àwọn èèyàn gbìyànjú láti support wa pé yá máa volunteer láti test ẹ̀ so àwọn dẹ̀ ń bá wa ṣe report ẹ̀ kalẹ̀ ó dó ó náwó tó pọ̀ ṣùgbọ́n àpọ̀ bílí pé tí a bá padà gbé jáde àwọn èèyàn á gbọ́ iléeṣẹ́ Holy Peace Herbal Research Center so nípa ewé àti egbò. ẹni tó ní cancer yẹn rẹ̀ ti yá rẹ̀. ó ti ń jiná. ó ti ń jiná. yes ẹ mọ̀ pé àkọ́kọ́ tó yẹ akọ ni pé tó yẹ akọ sà akọ nínú lump yẹn lọ́wọ́ nípa padà dípò ń dùn díẹ̀ tó bá yà kàn búrẹ́ kẹ́ni abẹ̀ sì máa ṣe omi abẹ̀ sì máa ṣe omi tó bá fi nǹkan sínú ẹ̀ pé ti yẹn sìn á ti ṣògbó ṣe fún cancer náà o but lórí pé ẹ jẹ́ ká tẹ̀sí chemotherapy ingredient yìí àrí ní pé ó yára ju àwọn oògùn tá a ti ṣe tẹ́lẹ̀ lọ ṣé wàá mi ṣe sìn ó yára ju àwọn oògùn tá a ti ṣe tẹ́lẹ̀ lọ àdópé àti wà lórí ẹni tó ti lọ sóṣù mẹ́jọ ṣùgbọ́n a kàn mọ̀ pé a ti ń rí progress àwọn tó dẹ̀ tó ń support wa náà ń bá wa tẹ̀sẹ̀ so ewé àti egbò ọlọ́run jogún ẹ̀ fún wa púpọ̀ ìmọ̀ ní ká lọ wá lẹ́fù tá a fi ń ṣe àwọn ìṣàtìwá náà ni pé tó yìnbó wá ṣe oògùn kan tó pé oògùn tó lò sí kínní ìlélẹ̀ màá lọ wá ewé tó jẹ́ equivalent ẹ̀ gbogbo nǹkan tá a lò náà nìyẹn nígbà tí nǹkan tó lò lélẹ̀ ẹ ká lọ wá ewé yẹn a mọ̀ pé tó wá lo ewé ẹ̀ tá a bá rí ewé ẹ̀ jáde bẹ́ẹ̀ adverse side effect ara ẹ̀ kò ní sí nínú ewé afẹ́yẹ kúrò náà nìyẹn mi ní pé kẹ́mọ̀ ò ṣiṣẹ́ o but ìtàn èèyàn sá fún bẹ́ẹ̀ náà ni pé side effect ẹ̀ tó burú so tó bá ti wá lè rí combination chemical yẹn tán lò yẹn nínú ewé natural one ó ti parí ìtàn alálàáfíà adẹ̀ tí ń ṣe ó dẹ̀ ti ń wà òkè so ó lè jẹ́ pé ó ń gbàsíkò àrà ìṣàwọn nǹkan míì ṣùgbọ́n àwọn pé nígbà tá a ti rí progress ọkàn ti ń balẹ̀ lórí ẹ̀ àwọn tẹ́lẹ̀ ní ká máa ṣe tó ń support wa pẹ̀lú owó náà a dúpẹ́ lọ́wọ́ wọn so ọlọ́run kó gbà fún wa wọ́n tó bá ní àìsàn lára ẹgbẹ̀rún ká lórí àtẹ̀gbò then níta tó lè fi prevent àwọn àìsàn yìí náà ni pé ká má jẹ̀jẹ̀kújẹ ẹ̀wọ̀n àwọn soft drink tá a mu àwọn juice oríṣiríṣi tá a mu yẹn wọn ò wúlò rárá lára títí sìn chemical sugar kẹ́kọ̀ọ́ industrial sugar wọ́n fi ṣe àwọn míì àwọn tó ṣe àwọn sugar kan tó pé ó máa dàbí saccharin báyìí white tó wá bó sínú kí ó máa dùn ó ń ṣàkóbá fara ni kí èèyàn máa mú mi nìkan ó ti dáa kí èèyàn máa mú mi kó máa jẹ oúnjẹ tó wà natural àwọn ẹran tó bá ti fi abẹ́rẹ́ ńlá tó fi wúrò di gbàǹgbà tó wú báyìí tọ́ra bá ti pọ̀ jù ní ká ṣọ́ra fún ìfún ẹran màálù tó náà rẹpẹtẹ tá a bá fẹ́ jẹ́ ká yọ bí ọ̀rá yẹn kúrò. àyíká ká kú máa jẹran àgbẹ̀. ká kú máa jẹ yá àwọn ẹ̀rọ náírà púpọ̀ ṣe é sìn. àwọn ẹdìyẹ lé adìyẹ a máa jẹ oró. àwọn yẹn dàda àwọn yẹn sì dà ṣé ẹni tí wọ́n jẹ́ àwọn yẹn white meat ni wọ́n sì dájọ́ red meat lọ then kí ọdẹ máa jẹ èso dáadáa then oúnjẹ tá a máa ń jẹ àárọ̀ ọ̀sán alẹ́ ó ti ń di iṣu kí àwọn tó ń di ẹ̀ẹ̀mejì lójúmọ́ àwọn àwọn tó ní pé tí ibi ò bá ti pààyàn kí ẹ má jẹun ibi ò pa mí wọ́n á ṣàkíyèsí kí n jẹ sí no ó ń ṣàkóbá fara. so irú àwa tẹ́bi ipa yìí. tí ibi ò bá ti pa lẹ́ẹ̀kan lójúmọ́ ti wà òkè. ìyẹn àlàáfíà ẹ wo intermittent fasting ẹ̀kọ̀ọ̀kan tí a máa gbààwẹ̀ èèyàn lè gbààwẹ̀ lórí èso. bọ́dé máa ń jẹun ẹ̀kan lójúmọ́ èèyàn ò ní ọ̀sà o. èèyàn lè ní ó depend lórí ṣé mọ̀ pé ohun tó ń jẹ́ kébi ó pààyàn òun náà ni àwọn kẹ́míkà kan nínú wa yìí bọ̀ kẹ́míkà tó wá jẹ́ kébi ó pààyàn ó wá pọ̀ lára wa jura wa lọ. ẹlòmíràn tó yẹ pé ohun tó jẹ́ kébi ó pa lára ẹ̀ pọ̀ ẹnu ẹ̀ kí nǹkan má dúró náà ni bó ṣe wá jẹun tó wà yíyá ní ẹ̀ ń fi bisikíìtì lé àpò oní bisikíìtì lápò onẹ́pà onígbúrú ẹ̀rí wo máa tóbi sí. so ẹni tó wá yẹ pé
n tó ń fún ní àti máa jẹ tó ń bèrè jẹrẹ tó bá ti pọ̀ kò ní problem. Ó ti sìn. ẹ pé àwọn ọ̀rẹ́ kẹ́míkà tí ń jẹ́ kébí pààyàn ò tó nǹkan lára rú àwẹ̀. so kí ẹ lè máa mú omi kí ẹ máa mú gbogbo gbà. ẹ lè máa fà sórí omi ṣé gbogbo eléyìí ó wáyé ká lálàáfíà. Ó ti sìn wáyé ká lálàáfíà. Ẹ lọ wo àwọn kan tó yẹ pé wọ́n ń jẹun púpọ̀. Ẹ lọ wo àwọn tó yẹ pé wọn ò ní nígbà táwọn bá ní àwọn agbára wọn máa ń le. Ẹ jẹ́ kí wọ́n wá ní tó kọ́ ọlọ́wà dé àti ní bọ́tà ń bẹ̀ á ní kí wọ́n á gbé wọn ni. Kò lè fẹsẹ̀ rìn. Akáfẹsẹ̀ máa rìn. Ṣé gbogbo eléyìí ó wúlò fara so ìwọ̀ntúnwọ̀nsì ni ìgbádùn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ dọ̀lẹ́ ìyẹ̀dọ̀bọ̀ tún jìyà náà. So oúnjẹ tá à ń jẹ ó ṣe pàtàkì. Ewé àti egbò ó ti kúrò ní títà jẹjẹ iléeṣẹ́ Olipis o. Ó ti kúrò nítorí pé àdúró ni. Àwọn tí ó wà nílẹ̀ ẹ̀kọ́ rà bá compete àfẹ́sọ̀n tó a jẹ pé ó da oògùn iṣẹ́ nǹkan báyìí òun ló ń ṣe kó dẹ̀ máa rí bẹ́ẹ̀. So kí Ọlọ́run kó gbàdúrà wa. Ẹ tó bá ní àmì tó rí lump lára àbí tó rí lump níbi ọyàn àbí anywhere àbí wàá rí pé ìgbọ̀nsẹ̀ ò jáde òun ìgbọ̀nsẹ̀ bí ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́wàá kó karamára o. Kó lè pè wá kó béèrè nǹkan tó lè lọ́wọ́ wa àbí kó ra àwọn oògùn wa ó wà káàkiri ní London ní Amẹ́ríkà ni ṣùgbọ́n nípa ọ̀rọ̀ kánsà yóò dohun gbàgbé pẹ̀lú ewé tó máa jáde láti iléeṣẹ́ Olipis Herbal Research Center. Lára àwọn oògùn yín tí ó wà ńlẹ̀ báyìí yàtọ̀ sáwọn àkànṣe ẹlòmíì lè ṣẹ̀wá wo fídíò fúngbà àkọ́kọ́ ẹ ṣàlàyé ní ẹ̀ǹpa wọn. Ẹ ṣeun olótùú ẹ wo oògùn tó mú dání pé ní Oscoto capsule yìí Oscoto capsule ó máa ń fọ èérí inú ni tí èèyàn bá ní inú kíkùn tó bá ní inú kíkún tó bá wá jẹ́ pé àìrígbọ̀nsẹ̀ ṣe ń dàyàn láàmú kó lo Oscoto capsule NAFDAC ti fọ ó ti fàṣẹ sí o ó wà ní chemist káàkiri iléeṣẹ́ Olipis Herbal Research Center àwa la ṣe jáde. Oscoto capsule à ń sọ yìí ó ní ingredient kan nínú tóun náà wúlò fún ẹni tó bá ní àìsàn cancer ẹni tó bá ní àìsàn cancer ó dáa fún láti lè prevent ẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá oníṣẹ́ ààrẹ tí ó gbógun Oscoto capsule ó dáa fún ọkùnrin ó dáa fún obìnrin. Àwọn obìnrin kan wà tó yẹ pé nǹkan oṣù wọn ò wá mọ́ àwọn obìnrin kan wà tó yẹ pé wọn ò tẹ̀ tí dàgbà rárá nǹkan oṣù wọn ti ń ṣe ségesège àwọn obìnrin kan wà tó yẹ pé inú wọn máa mú wọn ní gbogbo ìgbà eléyìí ó léwu pọ̀ ó lè fà á kó má lè rí ọmọ bí. Oscoto capsule ó dáa púpọ̀ ó dáa fún àwọn náà láti Lego herbal mixture Lego blood purifier ni ó máa ń fọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ ó máa ń fọ ìdọ̀tí inú ara tí èèyàn bá ní kòkòrò inú ẹ̀jẹ̀ ara ń yíyàn ni ara ń jàyàn jẹ àbí èèyàn ní àìsàn iṣan ara ó wá ń rìn ó ń dàbí pé ó fẹ́ ṣubú nítorí wọ́n á fà á náà ní pé ẹ̀jẹ̀ ò débi tó yẹ kó gbé dé ni blockages ti wà tí wọ́n ti pé ẹ̀jẹ̀ èèyàn clog àbí ó dé pé ẹ̀jẹ̀ èèyàn á dí Lego herbal mixture ní kéèyàn lo blood thinner ni kò jẹ́ kéèyàn ní àìsàn stroke ó dẹ̀ máa ń prevent àwọn àìsàn káìsàn ní ara. Bẹ́ẹ̀ yàtọ̀ sí eléyìí a ní àwọn ògùn tó ṣe tapò ní sàgbàdéwé eléyìí sàgbàdéwé fún àgbàlagbà kí láyé pé ní sàgbàdéwé ni pé tí a bá lò ó máa fọ odò inú náà ní láti ibi ìdodo lọ síbi nǹkan ọmọkùnrin tí ọkùnrin bá ti wá rí ẹrí pọkùnrin mi nǹkan ọmọkùnrin yẹn á máa súnkì kí ló wà tó fi ń súnkì ni pé ibi odò inú ẹ̀ ti ń yọ síta so space tí nǹkan ọmọkùnrin gbà yẹn ó ti ń gba díẹ̀ inú ẹ̀ abẹ́ inú ẹ̀ ti wá wú sàgbàdéwé lè yẹn máa lò tí àgbàlagbà bá rí pé òun ò rí ìtọ̀tọ̀ òun ò rí ìgbọ̀nsẹ̀ ṣe sàgbàdéwé lè yẹn máa lò èèyàn máa lọ sí ẹni máa lọ pé òun ò rí gbọ̀nsẹ̀ ṣe tí a bá délé á lọ sí gbọ̀nsẹ̀ ní wọ́ọ́rọ́wọ́ inú àfírí á jẹ́ kí nǹkan ọmọkùnrin ó ní agbára á jẹ́ kí nǹkan ọmọkùnrin ó gùn jáde padà ní nọ́mà tó yẹ kó wà sàgbàdéwé oògùn àwọn àgbàlagbà ni. A tún wá ní Aladobitas ẹ̀rí Aladobitas tá a ṣe yìí ẹ̀yìn lẹ́ni tí ó wà nínú ẹ̀ ló dì mú ṣe rí ẹ̀yìn wa yìí in tó ń ṣe lára ó pọ̀ ẹ̀yìn ló wá jẹ́ kí ẹsẹ̀ ó wà dáadáa ẹ̀yìn ni ó máa ń fihàn ní mẹ́sẹ̀jì pé kidney ti ní problem ẹ̀yìn ló máa ń fihàn ní problem pé èèyàn ló wá fún sáìn pé èèyàn ti ní jẹ̀díjẹ̀dí ẹ̀yìn dúndùn ló sọ ẹlòmíì dẹ́n pé apá kan ẹsẹ̀ kan ó dà láàmú Aladobitas ó dà púpọ̀ ó máa ń fọ ìdọ̀tí inú pátá kò dẹ̀ kí n jẹ́ kí èèyàn ní àìsàn ẹ̀yìn olóṣẹ́ fún. A ní Emotrit mú lọ́wọ́ yìí tó jẹ́ oògùn ẹ̀jẹ̀ ẹ rí pé ẹlòmíì wà tó yẹ pé ní àwọn àìsàn kan nínú ẹ̀jẹ̀ tó yẹ pé ẹ̀jẹ̀ ò wá strong mọ́ immune system ẹ ti low ẹlòmíì ní àìsàn tó yẹ pé ó bẹ̀rẹ̀ sí ní rú ó bẹ̀rẹ̀ sí ní gbẹ
Hemotrit ló máa lò tí a máa fẹ́ lò láàárọ̀ akọ̀bùdé a ṣe bíi tíì wọ́n ti ṣe bíi tíì a mú láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kò dà láàmú rárá ó da fún àgbàlagbà tó wà bẹ̀rẹ̀ sí ní dàgbà tó ti weak ó da fún ọmọ kékeré tó ní sickle cell anemia problem so ó da púpọ̀ pẹ̀lú gbọ́dọ̀ lọ́nba a ò ní ṣe àárẹ̀ tí ó gbóògùn dàtọ̀ sí yẹn a wá ní HPV lélẹ́yìí HPLD vein yìí fún ẹni tó bá ní àìsàn wúsẹ̀wúsẹ̀ ẹni tó bá ní àìsàn ẹsẹ̀ arthritis àti rheumatism á dà sínú omi ọsàn ẹwẹ́ á fi owó ẹyọ sí á bẹ̀rẹ̀ sí ní máa mú owó ẹyọ kò sí nǹkan náà ju pé ó ní zinc àti calcium lọ á máa mú short kan lójúmọ́ tó bá ti wọnú ọsàn ẹwẹ́ ó máa yọ ni tó bá ti yọ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lò ó máa enrich calcium ara because tí wọ́n ti ń dàgbà calcium ara máa ń dínkù ni so HPLD vein la ṣe tó jẹ́ oògùn àwọn tó bí wa pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá a ò ní rí àìsàn wúsẹ̀wúsẹ̀ o lẹ́yìn eléyìí ni mo tó sọ nípa àìsàn ojú tí wọ́n bá ní àìsàn ojú ètò wọn dáhìn náà ń pè ní ojú ẹ̀dọ̀ kìí fọ́ tí wọ́n bá ní ẹni àìsàn ojú kó gbìyànjú kó ní ojú ẹ̀dọ̀ kìí fọ́ yìí ẹlòmíín ní pé ó ní short sightedness ní o long sightedness ní o ojú òun ò ríran dáadáa ní o ojú òun wá mi ní o àbẹ̀rẹ̀ pé kinní kan rìn lójú ẹlòmíín àti pé bóun tẹ̀ ṣe ń lọ òun rí kinní kan lẹ́gbẹ̀ẹ́ òun tó ń tẹ̀lé òun lẹ́yìn ní kọ́nà ojú òun ẹ lọ lójú ẹ̀dọ̀ kìí fọ́ ogun àwọn bàbá wa ni tí a bá lò pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run kò ní àìsàn ojú bẹ́ẹ̀ náà ni a ní organic organ tí mo ń sọ rèé o fún prevention kidney problem ó dáa fún liver problem tí a bá ní hepatitis B tested and confirmed ni ó wà ní Canada nítorí ẹ̀ náà bá a gbà sí Canada báyìí lọ́dọ̀ ní West Immigration Service àwọn nọ́mbà àtà ní Canada ní Quebec ẹ pè mí màá fún yín nọ́mbà wọn nítorí ẹ̀ ni wọ́n ṣe bá a gbà dání organic organ powder wọ́n bá wọn ṣe àkó fún wọn ń tà in fact àṣà àwọn tó bá wọn ṣe ní ńláńlá gan tó tóbi jù lè lọ Quebec àwọn nọ́mbà àtà ń bẹ̀ so pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá a ti gbìyànjú nípa ewé àti egbò nítorí wọ́n ti ń ṣèwọ́ lára oògùn diabetes lélẹ́yìn tí ẹ bá ní àìsàn ṣúgà ó da púpọ̀ jù fún sugarless therapy la porúkọ ẹ̀ a dẹ̀ ṣe aládùn therapy náà fún blood pressure tested and confirmed ní àwọn tó ti lò fún ẹ̀jẹ̀ ríru ṣé rí ẹ má yẹ ká bọ́ra pa oògùn pọ̀ ní oríṣiríṣi tí iléeṣẹ́ wa ti gbé jáde a ní ọ́fíìsì ní London tẹ̀légbélógún ara nìyẹn ní ọ̀dọ̀ Alpha and Omega ní Dustin Market ẹ ra oògùn ara ńbẹ̀ ẹ̀yin tẹ́ wà ní Indiana ẹ máa rí oògùn ara náà ní Indianapolis lọ́dọ̀ yahoo skonto ẹ̀yin tẹ́ wà ní Manchester ẹ máa rí oògùn ara ní Manchester gbogbo nọ́mbà yẹn máa wà lórí kíní tí a máa rí tó máa ṣó lọ bẹ̀rẹ̀ tó wà ní New York ẹ lọ sọ́dọ̀ Dr. Shoneye ẹ rí oògùn ara lọ́dọ̀ wọn ẹ rọ oògùn ara lọ́dọ̀ wọn so nílùú Nàìjíríà bí oògùn wà ní Àbújá ó wà nílùú Èkó ń bí nọ́mbà yẹn ni kẹ́ ẹ pè fún àlàyé tàbí ìmọ̀ràn àbí ìbéèrè 07031002744 07031002744 tàbí 08028121088 08028121088 àwa ní nọ́mbà 4 Baba Alado Close Ọpẹ́ Olúwa Ìta Ọ̀ṣẹ́ nílùú Abẹ́òkúta adẹ̀tún ní ọ́fíìsì ní Ìkọ̀tún Ẹgbẹ́ ní Sẹ̀lẹ̀ bus stop wọ́n tí o bá fẹ́ kàn sí wa ẹ pè nọ́mbà yìí fún àlàyé àbí fún ìmọ̀ràn àlàyé tá a ṣe lẹ́yìn náà nípa ọ̀rọ̀ kánsà wọ́n tó bá rí pé wọ́n sọ fún wọ́n ti ṣẹ́ẹ̀kì ara ẹ pé o ní kánsà ni àbí wọ́n tí wọ́n sọ fún ẹ pé kó lọ múra sára ń pa kó má bàa ní kánsà àbí wọ́n tó rí lọ́ǹpù níbi ọyàn ẹ pè mí jẹ́jọ́ ṣe àlàyé ewé àti egbò kájú ẹ̀ àti wà lórí láti bí oṣù mẹ́jọ àwọn tí a ti tọ́jú pẹ̀lú àwọn òkúta ṣiṣẹ́ tẹ́lẹ̀ wọ́n ń dúpẹ́ àti wá dúró lórí ẹ̀ láti fi ṣe àwọn research pẹ̀lú àwọn iléèwé tí wọ́n dúró tì wá àti àwọn tí wọ́n tì wá lẹ́yìn pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́ba oníṣẹ́ àárẹ̀ tí ó gbógun ewé àti egbò ó wà nílẹ̀ ó dẹ̀ ń ṣe bíi tàtijọ́ ìmọ̀ òní kẹ́kẹ́ wá o a ò ní ṣàárẹ̀ o. adúgbò pọ̀ lọ́wọ́ yín Baba Alado bá a ṣègùn olúbàrìbá ẹ ṣeun Ọlákúnlé Fásùgbà ló kọ mi títí ìgbà míì tá a tún máa pàdé ire o. Baba Alado.
aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládò gbogbo gànàgànà rẹ̀ àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé aládò ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kí o tètè kàn sí bàbá aládò wọn bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba lego herbal mixture àti osconto capsule èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. èmi alága ọ̀rọ̀ iléeṣẹ́ aládò herbal research center tí a wà nílùú Abẹ́òkúta mò ń kí gbogbo ẹ̀yin oníbàárà wa pátá pé ọdún tuntun tá a wà yìí o ayọ̀ la máa fi ṣe o. wo ṣé ká má dára wa gbogbo ògùn kà ń péré ẹ̀ ewé àtegbò pọ́nbélé nìkan ìlà iṣẹ́ o. ẹ máa pe bàbá aládò 080 28 12 1088.